ǹjẹ́ mọ̀ wípé àgbàdo sísun pẹ̀lú omi tó bá tutù dáadáa a máa ṣàlékún agbára èèyàn nígbà tí èèyàn bá fẹ́ lájọṣepọ̀ pẹ̀lú ìyàwó èèyàn. Tá a bá lóògùn alẹ́ ni déédéé torí pé àgbàdo tó ń wò yìí tó bá fẹ́ lájọṣepọ̀ pẹ̀lú obìnrin má ti jẹun púpọ̀ tàbí má ní má wulẹ̀ jẹun let your stomach empty àbí ṣáà jẹ́ kí bí ọ panú yẹn díẹ̀ wájú wá kú bí 30 minutes fún ọ̀fẹ́ súnmọ́ obìnrin àbí 20 minutes kọ́dà bọ́ bá kù ṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún tó ọ̀fẹ́ súnmọ́ obìnrin kọ́dà kọ́ wà kú ṣẹ́jú mẹ́wàá lọ́kàn lágbàdo lẹ́sẹ̀ ọ̀nà ọ̀rọ̀ ara ẹyọ kan ti tó kì í ṣe pé ọjẹ́ púpọ̀ tó bá ti jẹ́ tán àbí bó ṣe ń jẹ lọ náà mú mi tútù sí tó bá wo mi ó rí pé omi tó tútù ni very chill. Máa mú sí ó rí pé bó ṣe pàfọ́ọ̀mù ń jọ yẹn á tún yàtọ̀ nítorí wípé ara àwọn nǹkan táwọn bàbá wa máa ń lò níjọ́un àná rìn tí gbogbo ẹ̀ fi ń dàbí ẹni wípé àwọn bàbá wa yìí sábà lóògùn òyìnbó ara àwọn gbọ́n àti nílò àwọn bàbá wa ni bàbá mi Edward ló kọ́ mi kó ló máa fọ̀rọ̀ kẹ́ bàbá yẹn gbogbo tó bá ti ń ṣiṣẹ́ mi ṣe bàbá mi ló ń ṣe tó dẹ̀ ń bẹ láwọn tó ń ráyè padà wọ́n máa fàdúrà náà bàbá Edward lọ́wọ́ tí wájú tí bàbá yẹn kọjú sí kọ́ máa dá ẹ̀yìn tó sì filẹ̀ kọ́ má bàjẹ́ ṣẹ́yọ̀ náà lòún fẹ́ aṣínà lòún fẹ́ àtúndé lòún fẹ́ àwọn ọṣẹ ajé kan bẹ tí mò ń tà lọ́wọ́ 500,000 ni àwọn ọṣẹ òṣùlẹ̀ náà ń bẹ lóríṣiríṣi àwọn ọṣẹ òṣùlẹ̀ ń bẹ lóríṣiríṣi tó máa lò ayé rẹ̀ ó dẹ̀ máa dáa kí ó dẹ̀ ní nǹkan èèyàn nú kò ní kẹ́mi rẹ̀ kúrú kò ní bà ayé rẹ̀ jẹ́ kò ní bọ̀lá rẹ̀ jẹ́ kò ní bọ̀lá àwọn ọmọ rẹ̀ jẹ́ kò sì ní bà àtúbọ̀ tán tó fẹ́ jẹ́nu ayé jàtà àwọn ọmọ rẹ̀. Wọ́n pe bàbá Fágbénró àbẹ́jọ́ kan ló ní kóòtù wọ́n pe bàbá Fágbénró pẹ̀lú àṣẹ Ọlọ́run àárò gbọ́n dá sí ẹjọ́ yẹn dẹ̀ ní Ọlọ́run á jẹ́ kó fífọ́ ẹ̀ pé o fẹ́ pè mí o fẹ́ gbéṣẹ́ fún mi kò nílò òṣùlẹ̀ ọ̀nà tiẹ̀ dí abálàkálà ní ìwọ̀n ńlá àbọ̀ ń bá yẹn sùn lójú oorun wọ́n pe bàbá Fágbénró nọ́mbà tó pè mí sí orí tó 30 45 63 83 080 30 45 63 83 080 30 45 63 83 ìlú Ìlọrin ni mo wà lágbo ọba tó bá ti débi ilé epo Ibrolac fọgànáísà kan bẹ nílé epo yẹn anyway tó bá ti sọ̀kalẹ̀ nílùú Ìlọrin wọ́n kàn gbọ́kadà sọpọ̀ lọ sí ilé epo Ibrolac ní agbo ọba tó bá ti dágbo ọba sọ̀kalẹ̀ níbi ilé epo yẹn wájú ilé epo yẹn kọ̀ọ̀kọ̀yìn sínú ilé epo wọ́n wá pa àlàáfíà rẹ bí òpónà méjì ó rí fọgànáísà kan náà nǹkan tó wà lára transformer níbi tí transformer yẹn wà tí fọgànáísà yẹn wà ní wọ́n pè ní Olú guest house junction wọ́n wá béèrè ilé Fágbénró ọmọ Òrìṣàtọ́lá lọ́wọ́ fọgànáísà yẹn pẹ̀lú àṣẹ Ọlọ́run ó ní dọ́dọ̀ Fágbénró kọ̀mọ́nà yí padà ó ti náwó ti ṣoògùn wọ́n ló gbé ṣiṣẹ́ lára tiẹ̀ wọ́n mọ̀ bọ̀ sọ́dọ̀ Fágbénró gbogbo nǹkan ló ti ṣe tó ti dàbẹ́ ni wípé àbí ọ̀nà yẹn sì dí wọ́n mọ̀ bọ̀ sọ́dọ̀ Fágbénró àǹfààní wa ń bẹ lórí YouTube page mi o Òrìṣàtọ́lá Fágbénró Herbal Medicine Limited ìwọ máa bọ̀ wá sí orí péjì Òrìṣàtọ́lá Fágbénró Herbal Medicine Limited ní YouTube pẹ̀lú àṣẹ Ọlọ́run àní dààmú àdẹ̀ ní fàìsàn ló gbà ẹ like ẹ share ẹ comment ire o ire gbàngbà.